أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú ayé ọ̀run tí ń ṣe Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìgẹ́ Ọlọ́run àti oore àjẹǹjẹtán rẹ̀ kó máa bá wa bá Ànábì wa Muhammad aṣíwájú ayé aṣíwájú ọ̀run, àyànfẹ́ láti ọ̀dọ̀ Olúwa wa látara bẹ́ àwọn sàábé tí ń jẹ́ àwọn kí wà Ànábì wa Muhammad, àwọn tó ń fi ara gba ọfà, tó ń fi ẹ̀yìn gba ọfà, tó ń jẹ́ ìyà látara kí Ìsìlámù lè dá. Ẹni àpọ́nlé ni wọ́n láyé, ẹni àpọ́nlé sì ní lọ́dọ̀ Ọlọ́run ọba. Torí pé àwọn sàábé yìí, èmi a máa ń sọ gbogbo níbi kútúbà mi pé kò sí wàlíyé Ọlọ́run kan nínú àwọn àyànfẹ́ Ọlọ́run tí ó máa jẹ́ wàlíyé lẹ́yìn àwọn sàábé. Eruku ẹ̀sìn àwọn sàhábà, eruku tí ìgbà tẹ́sìn ń jagun, ẹsẹ̀ táwọn sàhábà gùn, eruku tí ẹsìn wọn ń ta báyìí, kò sí wàlíyé Ọlọ́run kan tó tó eruku ẹsìn wọn. Kátó wá ní yóò wá tó bàtà ẹsìn, kátó wá ní yóò wá tó bàtà ẹsìn àwọn sàhábé. Látara bẹ́ẹ̀ àwọn sàhábé yìí wọ́n fẹ́ Ìsìlámù ká gbogbo tí ń jẹ́ orílẹ̀-èdè àgbáláyé látara ipasẹ̀ tànàbí wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run ó dá jẹ́jẹ́ta rẹ̀ kó máa bá àwọn ará ilé rẹ̀ náà tí ń ṣe àwọn ẹni rere, àwọn ẹni ìbùkún, àwọn ẹni àgbéga. Báyìí tọrọ fáwọn ẹni rere, tá a tọrọ fáwọn ará ilé Ànábì, tá a tọrọ fáwọn sàhábà Ànábì, a tún tọrọ fáwọn àfọ àtọ̀ ìṣẹ̀lẹ̀ tọ́lọ́run lọ. Mọ́sàbà sàlékún àgbàlá ojú yẹnu kẹ́ ìkẹ̀lẹ̀ mọ́sàbà ṣe fún wọn. Ní ṣókí jàmá mùsùlùmí asálámà síra wa ní tó sì dáa jù gbogbo tí ń jà ọmọ kí ó dáhùn sálámà, ìwọ tó ń gbọ́ wa náà kò bá dáa fún ọ láti dá sálámà ọ̀hún, láti dá padà, torí nínú ìkẹ́ àti ìbùkún ni gẹ́lẹ́ bá Ànábì ṣe sọ. Kí n sì dá sálámà padà ní máa ń ṣe àlékún ìfẹ́ àti ìbùkún ni. Ní tí a fi bára sọ ọ̀rọ̀ ní ṣókí lákìyèsí láti wí pé gbogbo tí ń jẹ́ àdàbíyà nílé lóko má gbàgbé pẹ̀lẹ́ rẹ. Akọlórin tí Àfá Abdul Qudusi Ar-Rasofi tó kọ fún wa, orin rẹ̀ yẹn akọ pé látánzà àsìlákà yá fata, ìwọ ọmọ dákun tẹ́lì rẹ pé tó dó sáraṣá, má gbàgbé pẹ̀lẹ́ rẹ o, má gbàgbé pẹ̀lẹ́ rẹ o. Àmọ́ kọ́rọ̀ mọ́gùn àti tún orin yìí ṣáájú níta wá nídìí mẹ́ pé ọ̀rọ̀ níta fẹ́ sọ lẹ́ni ni Murabbil Akbar Sheikhana Mujaddidul Asr Muhammad Kamaluddin Habibullah al-Adabi Àgbáoyè radiyallahu ta'ala anhu wa ardaahu. Ọlọ́run mọ́sàbà àsàlékún ìyọ́nú kẹ́ìgẹ̀ fún bàbá Sheikh Maulana Muhammad Kamaluddin Habibullah al-Adabi. Bóò ni bàbá ṣe tan máa fa àgbà apá kenílé yìí tá a fẹ́ sọ fúnra lé nìyí. Sheikhana Taj al-Adabi wọ́n lọ lè tọrọ bàbá wa Sheikh Muhammad Kamaluddin lọ́dọ̀ àwọn òbí wọn. Wọ́n tọrọ wọn bíi pé ọkọ fẹ́ ìyàwó tá à ń lọ lè tọrọ obìnrin, bá fa àgbà sí lọ lè tọrọ Sheikh Kamaluddin. Kò sí irọ́ ibi tí mo ń sọ yìí, mo wá tó máa ń sọ kí tó máa bá ọ̀rọ̀ lọ. Ìwọ tó bá ní àkíyèsí pé ìtàn tá à ń wí yóò rí bẹ́ẹ̀ lérí òdodo, wàláhì mọ́sà jáde kò pè wá lákíyèsí, àbí kí wọ́n náà jáde kó tó wá sí, torí pé ẹ̀kọ́ ni wọ́n fi kọ́ wa ní kéwú, ẹ̀kọ́ sì ni wọ́n fi ní ká máa lò, ẹ̀kọ́ sì náà ni wọ́n fi ní ká máa lo ayé wa. Dákun àwa tó ń wá mímọ̀ sí ni. Tó Sheikh Kamaluddin wọ́n ti jẹ́ ẹni tó kéwú lọ́dọ̀ àfá àwọn tó kéwú lọ́dọ̀ wọn nílé wa, ilé bàbá àta níbi tí wọ́n ti kéwú, ilé bàbá àta lọ́dọ̀ àfá àgbà, ilé bàbá àta ni wọ́n ti ké Al-Qur'anul Karim. Yọ́ da mẹ́rin pẹ̀lú rẹ̀ ibi tí wọ́n ti ké Kùránì má gbàgbé bẹ̀fà
ṣé nítorí tó ti wá lọlé kéwu sàkọ́fà anìzọ́mi tó wá lọ bẹ̀tán ọwọ́ àgbà tó ti ké Kùránì ó ti gbàgbé rípa rẹ̀ ó ti gbàgbé rísùn rẹ̀ èmi nísìnyí ilé àkọ́parí àfa àgbà àkọ́parí làfà mi níbi tí Al-Qur'anul Karim wọ́n kọ́ mi ní Qur'an ibi àti kọ́ ní àléfì bá ta sa jim láhù la fi ké láhù ni bàbá náà fi ké lọ́dọ̀ bàbá wa àfa àwọn àgbà ní bàbá àta bí bàbá ṣe jẹ́ níbi ìdílé bàbá ò wá fi ilé àfa àwọn àpèlẹ́lẹ̀ ilé bàbá àta bàbá ò fi ilẹ̀ débi pé bàbá ṣe dáadáa síbẹ̀ tó fi sílé tọ́lọ́run ọba lọ èyí yà kíyèsí ní fáwọn àtakù fún bàbá ẹ mọ́ jẹ́ àgbàgbé eré pàbí tí bàbá ti ké Kùránì o ìwọ́n náà tó ń gbọ́ mi eré pàbí ti ké Kùránì Al-Qur'anul Karim dákun mọ́ gbàgbé rẹ o dákun mọ́ gbàgbé rẹ mọ́ sí dára síbẹ̀ afọ́ àtọ́kọ ní Al-Qur'anul Karim òun ni foundation rẹ̀ dá o òun ló tó alif bá tá a sàmàrà wọn ló fi mọ́ pé ló fi mọ́ kẹràáká ló fi dẹ́nu tóun náà tó fi mọ́ pé á náhùn bẹ sọ́rí fún bẹ ìpínlẹ̀ ẹnu èyí sì gbàgbé ìpínlẹ̀ rẹ̀ gẹ́lẹ́ bí àfàwà Abdulqudus Rasofi ṣe pè wá ní àkíyèsí tó bá rí bẹ́ẹ̀ Mọ̀lánà Sheikh Kamaluddin Habibullah Al-Adabi ìgbà tó parí Kùránì tán wọn ò ní àfà míì mọ́ tí wọ́n kéwù kàkà lọ́dọ̀ rẹ̀ àfà kejì tí wọ́n ní tó tọrọ ni Sheikhana Tajul Adabi Sheikhana Tajul Adabi tọrọ bàbá wa Alhaji Àgbà lọ́wọ́ ara wọn Sheikhana Kamaluddin Murabbil Akbar Mujaddidul Asr wọn náà ẹ lọ lè bá bàbá mi ẹ lọ lè bá bàbá mi kọ́ mọ̀ pé àmì ńláńlá ń bẹ lára Sheikh Kamal tó ní agbára tó lágbára látọ̀dọ̀ Ọlọ́run ọba wa bàbá wa Sheikhana Tajul Adabi wọn wá lọ lè bá bàbá tó bí bàbá wa Muhammad Kamaluddin wọn tọrọ bàbá lọ́dọ̀ bàbá wọn tọrọ lọ́dọ̀ ìyá wọn wọ́n dá bàbá jó yé wa pé ìdí òfì àwọn ọ̀hún sọ fún bàbá àwọn ìdí òfì làfá àgbà ti kọ́kọ́ wá bá àwọn ti mọ̀ àfá táwọn ti máa rí àfá wọ́n ń pe àfá ní ara Mẹ́kà lọ́dún yìí ara Mẹ́kà ni wọ́n ń pe àfá àgbà ara Mẹ́kà wọ́n ń pe àfá àgbà wọ́n wá tọrọ wọn 19 kí ni wá ní 1919 ni bàbá di ọmọ kéwu Sheikhana Tajul Adabi wọ́n mú wọn láti bẹ̀ ìrìn àjò mímọ́ bẹ̀rẹ̀ bàbá wa yọ̀ǹda ìyá yọ̀ǹda ẹ wò gbà náà wọ́n yọ̀ǹda yíyọ̀ǹda tó yọ̀ǹda wọ́n dé Ògbóndókò wọ́n káàkiri ilẹ̀ yìí wọ́n dé Ògbóndókò lọ́dọ̀ àwọn àfáà l'Ógbóndókò mbẹ́ tó yẹ pé ọ̀pọ̀ wọn náà jẹ́ ọmọ kéwu Sheikhana Tajul Adabi àwọn kan bẹ tó jẹ́ ọ̀rẹ́ Sheikhana Tajul Adabi níbẹ̀ ibẹ̀ ni wọ́n ti wá ṣe Ma'zuma Nahawiyya tí gbogbo àwọn ọmọ kéwu ń kà wọn aláyà muridal ilm ibẹ̀ ni wọ́n ti ṣe fún Sheikhana Kamaluddin Habibullah Al-Adabi wọ́n wá bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní nìzọ́mí wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ wọn ní zakọ́fà ilmu zakọ́fà àwọn ulum onírànàmà ní Sheikhana Tajul Adabi kọ́ bàbá wọn jọ kú lẹ̀ yìí láti bẹ̀ ọ̀dọ̀ Abẹ́òkúta wọ́n kẹ́kọ̀ọ́ tán ládọ̀ àfáàgbà Sheikh Tajul Adabi wọn láfà mí mọ́ ní bàbá ó ṣàǹfààní lọ́dọ̀ àfáà mi o torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà tí bàbá ń lò tó fi ń sayé láǹfààní àwọn àfáà kan lọ́kọ́ gẹ́lẹ́ bí bàbá ṣe fi hàn wá àwọn àfáà kan lọ́kọ́ àwọn bàbá sì gbà fún gbogbo àwọn aṣáájú wọn bàbá wa Alhaji Àgbà wọ́n gbà fún gbogbo aṣáájú wọn wọ́n gbà fún Mọ̀lánà Sheikhana Zakariya àfáà àgbà Tajul Mu'minin wọ́n gbà fún wọn ìpaṣáájú àwọn ní táwọn àǹfààní oníranran sì pa wọn pọ̀ wọ́n gbà fún bàbá wa Zanmanu Ake àti sọ Muhammadu àwọn tí ò ní báyìí lọ́mọ táwọn àǹfààní orí sì pa wọn pọ̀ bẹ́ẹ̀ lọ ìgbà tó pé ọmọ kéwú àfáà kan náà ni wọ́n jọ jẹ́ àmọ́ àwọn àfáà àgbà Sheikhana Tajul Mu'minin wọ́n jẹ́ aṣáájú fún Sheikhana Kamaluddin lọ́dọ̀ Sheikhana Tajul Adabi ìgbà tó wá parí kéwú ta ni wọ́n jẹ́ Sheikhana Kamaluddin Muhammadu bin Habibullah bin Musa bàbá gbígba Kùránì tó wá gba Kùránì yìí láti ilé kéwú wọn ilé bàbá àta ni bàbá ti há Kùránì lọ́dọ̀ àfáwà Sheikh Salahuddin Fidari bàbá àta wa akmala tahfiz al-Qur'ani wa huwa ibnu 10 sinina
ẹ wò bàbá há Kùránì sórí wọ́n parí híhá Kùránì sí erí ọdún 10 bàbá mi láyé jẹ ni wọ́n jẹ́ kẹ́lẹ́ yíye wa bẹ́ẹ̀ bàbá mi láyé jẹ ni wọ́n jẹ́ kó yé wa ṣé yé wọ́n yóò ìgbà tó há Kùránì wọ́n bá mi kà fún mi. الحاج كمال الدين من طبقة الأولى تلاميذ الشيخ تاج الأدب. níbi kọ́ mọ́sùlùmí àdàbíyà ni o bàbá wa mọ̀láṣẹ́ka wọ́n ní tọ́ba kọ́tù lè wú lánàá àbálọ́dọ̀ àwọn Sheikh Taj al-Adabi mọ̀nsó fún èrè sínú tọ́ba kọ́tù fàáníyà tọ́ba kọ́ alákọ̀ọ́kọ́ ni bàbá ayé bàbá pẹ̀lú àwọn Sheikh Ani Zakariya Tajul Mu'minin ṣẹ̀ríkù ni wọ́n lọ́dọ̀ Sheikh Taj al-Adabi tó bí a ní pé fọ́ọ̀jù fàání ni Sheikh Taj al-Adabi produce ẹnu fọ́jú lè wúlá ní Sheikh Kamali ní ìmẹ̀ mọ̀fúlà ìndáhù wọ́n gbọ́dọ̀ wọn wàlábí sàhíwárí sàlásì sànàwátì ìndáhù farabalẹ̀ àfá yìí o wọ́n lọ ọdún 3 lọ́dọ̀ àfá àgbà Sheikh Taj al-Adabi ọdún 3 gbogbo ẹ̀rọ mọ́kéwú ọdún 3 ní Sheikh Kamali dídé lò lọ́dọ̀ àfá àgbà Sheikh Taj al-Adabi wọ́n wà asgaru talami mọ́sùlùmí àdàbíyà ní sàlàyé rẹ̀ àfá wa Sheikh Ibrahim Salman Ake Muftideen àfáàmì àwọn àlàyé Cairo àwọn ni wọ́n kọ́ bẹ́ẹ̀ láti 1951 àwọn ni wọ́n ṣàlàyé báyìí fún wa. wa huwa asgaru talamisi zinnan. bàbá ló kéré jù ní ọmọ kéwú lọ́dọ̀ àfáàgbà. wa muddati ta'allumihi fi julli ilmihi ma bayna 6 ashhuri. àmọ́ ojú yìí wáyé pé oṣù 6 péré làfáàgbà fi kọ́ wọn kéwú láti báyìí. ẹ gbọ́ oṣù 6 ni Sheikh Taj al-Adabi fi kéwú ni Sheikh Kamaluddin fi kéwú lọ́dọ̀ Sheikh Taj al-Adabi níbi àkọọ́lẹ̀ tíra tí ò ní jìyàn nú máa ń sọ àfáàní. hadhihi min karamati Sheikh Taj al-Adabi radiyallahu anhu. nínú karama tọ́lọ̀ ń sọ bá àgbà tó pọ̀ ẹ wo oṣù 3 wọ́n lo ọdún 3 lọ́dọ̀ àfa wọ́n pọ̀ sí ibùbẹ́ ẹ̀rì tó bá mọ́ ọmọ kí wádọ̀ mi lóṣù kẹ́kí ní màá ṣe oṣù 2. Kùránì ó ti àtọ́ ó ti kàtí Kùránì. ní tí ìyá sí ni ìmọ̀ wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmọ̀ wò náà kí tó wáyà sí ọya wa mọ Kùránì ká tó bá mọ kẹrọ ká dáadáa ọya ẹ̀fìsí marhala ibtidahiyya náà mọ́nájú tí bàbá padà débẹ̀ tí bàbá tó ká látọ̀dọ̀ àfáàgbà ní oṣù 6 yìí àfáàgbà fi kọ́ wọn ní àwọn kéwú ńláńlá àwọn ọmọ ńláńlá. wa fadha bi ulumihi al-muta'addida. onírànràn àmọ̀ tó lágbá àwọn àmọ̀ tó fọ́nká síbẹ̀ ìmọ̀ tó kí máa ń sọ àfáàgbà. wa huwa min ghayri shakki bahrun min buhuril ulum. bàbá wa sẹ́wùláyé bàbá wa ẹ̀ka ẹ̀rọ ní kò sí èméjì mẹ́ẹ̀ ibùdó ńláńlá nínú ibùdó mímọ̀ ní Sheikhana Muhammad Kamaluddin Habibullahi al-Adabi mujaddidul asr. wa huwa alladhi naqtadihi al-yawma fi lughati al-arabiyya. gbogbo àwọn èèyàn ń kọ́sẹ̀ wọn nípa káfọ́ lughatul arabiyya èdè lárúbáwá kálukú ń kọ́sẹ̀ wọn. li'annahu garasa ashjara at-taqaddum alladhi yajtana al-yawma kaseeran min an-nas simaraha. ẹ wo bàbá gbin ọ̀pọ̀lọpọ̀ igi mímọ́ ìgbà tó àfáàtọ̀ ṣe ṣàádọ́ ọ̀dọ̀ àfáàgbà igi mímọ́ bàbá gbin ọ̀pọ̀lọpọ̀ igi mímọ́ kalẹ̀ ṣé Kàmáàlì kọ́kọ́ gbin ọ̀pọ̀lọpọ̀ igi mímọ́ nípa zakọ́fà nípa al-madrasatu nizami mímọ́ igi mímọ́ yìí tó wọ́n á gbé yìí ọwọ́ aṣọ onírànrìn èso ọ̀yà pàǹtọ́ ó bolẹ̀ ṣìṣìṣì ó so èso yìí ni kálukú àti kíni wọ́n wá ń kájẹ. fi anhari garbi afrikiya ama wa fi Nigeria khaso. gbogbo ilẹ̀ Áfíríkà pátá àti Nàìjíríà yìí o kò sẹ́ni tí ọmọ kan nínú èso yìí mà yìí pé bàbá ni àkọ́kọ́ ńlẹ̀ yóò báyìí bàbá ni ẹni àkọ́kọ́ tọ́kọ́ dálé kéwù nìzọ́mí lẹ̀. وهو أول من بدأ بإنشاء المدارس العربية النظامية في نيجيريا. bàbá lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ilé kéwù nìzọ́mí tíra ní ká tíra ní ká tíra yìí ṣe tíra pé mùsákírà tíra asẹ́ni handout fáwọn ọmọ ni tíra ńláńlá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ìgbà tá a ti bẹ̀rẹ̀ yìí ní kálukú ti wá tiẹ̀ jáde. وكثير من الناس قد اقتبسوا من نوره في تقلم باللغة العربية وتعليمها. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń kọ́ṣe lára bàbá nípa mímọ̀ bó ṣe dálé kéwúlẹ̀
kálukú mú àwọn ọmọ kéwú tí bàbá kọ́ tó produce tó di àfà tó di nǹkan wọ́n fi bẹ̀rẹ̀ sí dá ilé kéwú lẹ̀ kálukú ń kọ́sẹ̀ wọn ní gbogbo Nàìjíríà. وله مدارس العربية اختصها للأدبية في إلوري وجوارها. ó ní ilé kéwú kan gbòógì tí ń bẹ ní Ìlọrin àti gbogbo agbègbè Ìlọrin pátápátá náà ni Zumratul Adabiyyatul Kamaliyya. نعم. ووكلائها جماعة أنصار الإسلام. gbogbo àwọn àpapọ̀ ní Jama'atul Ansar Islam kálukú wọn kẹ́kọ̀ọ́ lè kéwù yìí. وزمرة الأدبية القمالية. èyí tí mo fi náà pé torí pé bàbá dá Jama'a Ansar Islam rẹ ilé kéwù náà ti kẹ́kọ̀ọ́ sẹ́yìn Jama'a kan náà tó wọn bẹ ti ń jẹ́ Jama'a kí ni. زمرة الأدبية القمالية. Jama'a Zumratul Adabiyyatul Kamaliyya àtọjọ́ ọmọ kéwù ká sọ ẹ̀wù ó ti di méjì bàbá dá lè kéwù lẹ̀ àyàn kẹ́kọ̀ọ́ Jama'a tó wá dẹ́rẹ̀ pa Ansar Islam á padà débẹ̀ ibi tá a bá ń sọ torí kílípù tá ń lọ yìí tí bàbá yóò fẹ́ tọrọ fẹ́ púpọ̀ a sì gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ fún ayé tí rọba pẹ́lẹ̀ yóò dòdòdó a gbọ́dọ̀ júwe tí ń jẹ́ òdòdó ìwọ tó bá yẹ kó wá dàbí irọ́ lọ́dọ̀ rẹ̀ dákun jáde kájọ fi ara wọn kájọ wò ó wò ní tí ọba yìí wò pè wá lákèsí rẹ̀ mọ̀ n sọ àfa. وهو اشتهر في نيجيريا Nàìjíríà ولا يجهله. kò sí ẹnìkankan tí ó sọ pé wọn ọmọ ṣe Kamal àbí wọn Zumratul Adabiyya. إلا من يجهل الشمس والقمر. ẹwù bàbá aláyí àwọn aráyí Cairo àfẹni tí máa sọ pé wọn ò mọ oòrùn òun ò sì mọ òṣùpá nìkan lókùn ló lè dìnáyì wọn nísẹ̀ǹsẹ̀ wọn tó ti ń ṣe nígbà táfàgbà ti lọ. وسيادته اليوم. títí dòní ilékéwù náà lẹ́kọ́ Zumra gbogbo Nàìjíríà mo wí èrí ilékéwù tó kún tó tí wọn bá padà àárí kan tó kún tó dákun ya fọ́tò rẹ̀ fún wa kó sì fi fígọ̀ rẹ̀ sí káwa náà ká fi fígọ̀ Zumra hàn kájọ wá búra lé lérí. والحمد لله أكبر سن من تلاميذ الشيخ تاج الأدب. wọ́n ní bàbá lọ́wọ́ padà wá dẹ tó dàgbà ní ọmọ kí o ṣe táyé láti gbogbo àwọn èèyàn lọ ẹni tó pè ní Kamaludini òun lọ́wọ́ kálé kákó lọ́kàlùká ẹ̀wò Kamaludini wá kálé ọ̀kákó ṣeye ọ̀ka gbogbo orílẹ̀-èdè fún mímọ́ fún ládàbí ṣeye fún ìtẹríba fún ìpáyà Ọlọ́run ìjẹ́wàlíyé Ọlọ́run. ونرجو الله له الزيادة في الأمر. nígbà tó ń gbà mí àbí فسيأتي تعليق من سيادته على كل ما يستطيع. bàbá mi lágége wá sọ bàbá mi lágége ajó yí wa pé wúwa sheik واهتم بتعليمه. ibi ìní ọba ń kà májèkélé igun mo ti sọ ọmọ aláìsẹ eléyìí bàbá mi lágége rahimahullah rahmatan wasi'a bàbá lágége olódodo mọ̀ ni wọ́n bàbá lágége wá jẹ́rìí sọ̀rọ̀ tá à ń sọ yìí níbi ládàtú dé lórí bàbá lágége wá jẹ́rìí sí bàbá lágége sàlàyé ṣèkànnà murabbil akbar mujaddid al-asr Sheikh Kamaluddin Habibullah al-Adabi wọ́n sàlàyé wọn bàbá lágége náà sọ níbi tẹ́ra àwọn yìí pé pẹ̀lú àkọọ́lẹ̀ àti ìtàn tí bàbá lágége náà béèrè táwọn àwọn àgbàlagbà sọ̀tàn fún wọn torí ìtàn tí wọ́n pa kéré kó sojú bàbá mi náà lágége àwọn náà sọ wọ́n ní àwọn àgbàlagbà ló pìtàn fáwọn 1982 ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní ìta gbangba mímọ́ nígbà tí bàbá ń ṣe ìyàwó fún àwọn àfáà àwọn àgbà ní gbogbo àwọn àgbàlagbà ló pìtàn bẹ́ẹ̀ ìtàn tí wọ́n sọ yìí àwọn bàbá wa Haji Kamal tí kò bá wá rí bẹ́ẹ̀ bóyá wọ́n lè pàkíyèsí mi wọ́n fi ní yá Kamala haza fadila yá Kamala haza fadila ayakallahu ta'ala ya Kamala haza fadila ya Kamala haza fadila ayakallahu ta'ala bí bàbá yá di sọ́jọ́ náà gbogbo ẹ̀rọ kí wọ́n wí ẹ̀ ní wí ni wọ́n wí ní jòkóńjọ́ náà àwọn bàbá wa àgbà ọmọ yìí à ń bẹ́ ń jòkó àwọn àfa wa lọ́jà gbọ́rọ̀ bàbá mi mọ́sà ń bẹ́ ń jòkó àwọn yẹn pọ̀ gán láwọn àgbàlagbà àfa tí wọ́n jòkó gán bàbá mi lágége wá ní olùsèwọ́ àsìnjọ́ náà àbálágége ìfẹ́ tá a ní sí wọn kọ́lọ̀ fi bí wá ẹnì kò ní yọ̀fà bá rí láyé lọ́kẹ̀ mi o torí mi mọ̀ wọ́n jù ọ lọ
Babaláyége sọ bẹ́ẹ̀ yàn pé àwọn làáfà àgbà ṣé kàmí làáfà àgbà kàn nílọrin lónìí ní Babaláyége fi sí Murabbil Akbar Mujaddidil Asri àwọn tọ́ba àkọ́tọ̀ rọ́bíà ni wọ́n sí wọ́n sí ṣé kàmí sí tọ́ba kọ́ ẹlẹ́ẹ̀kẹrin inú àfa àlọrin tọ́ba kọ́ ẹlẹ́ẹ̀kẹrin lọ kàtírà dáadáa tọ́ba wá kà wá sí àínú rẹ ṣéyé bá sọ́rù rẹ kọ́ tán sí yọmọ wa yọ tíra gẹ́gẹ́ ọmọ wa kọ́ ọmọ gbọ́ ti mẹ́ Babaláyége wá jẹ́wọ́ bẹ́ẹ̀ fún gbogbo ayé wọ́n wá ń tọ́ǹtà bàbá ṣé Kamalidin ní tó wá sọ́njọ́ náà àwa rí i pé inú Láyàtúl Bàlúrí Babaláyége ṣe kí ni wọ́n ti kọ́ kalẹ̀ sí ibẹ̀ wọ́n fi ń jẹ́rìí ọ̀rọ̀ Qamusul Adabiyya yìí sẹ́yìn Babaláyége á sọ̀rọ̀ pàgbà ṣé Kamalidin àwọn náà jó yẹ pé wọ́n wà ní ọmọ ọdún 10 ni wọ́n ṣe kí ni wọ́n ti há Kùránì wọ́n ṣàlàyé rẹ̀ fún wa wọ́n wá jí kó yí wáyé pé wọ́n wá lọ sọ́dọ̀ àfa àgbà àmọ́ ibi tí mo nídìí mẹ́ Babaláyége tí wọ́n mú àwọn ẹ̀rí wá wọ́n ní Aláàjì Àgbà o ààrẹ nìkan Nàìjíríà yìí tọ́lọ́ ń ṣàánú báyìí tí mà rẹ̀ pọ̀ tó báyìí tọ́jẹ́ ni Ọlọ́run báyìí àyàfi àmọ́ Málíkì wọ́n dákọ̀ Ìmámù Ṣáfi'í sẹ́yẹ wọ́n dákọ̀ pọ̀lọpọ̀ àwọn àfa bẹ́ẹ̀ ibi tẹ́mi wá ń lọ mẹ́ ni pé Babaláyége wá jẹ́rìí ọ̀rọ̀ wọ́n dákọ̀ Ìmámù Suyuti wọ́n dákọ̀ rẹ̀ ìtẹ́mi bàbá ní nabago Muhammad Kamaluddin fi ulumil arabiyya hatta hadhasha jami'a ma'asirihi wa razaqa al-fasaha fil wa'zi wal muhadara banka nabago Muhammad Kamaluddin fi ulumil arabiyya bàbá ní nabago bàbá nẹsìjáko nabago wọ́n dá láhán lójú wọ́n dá láhán kíkọ wọ́n gbánúgbálòdè nípa àmà fi ulumil arabiyya máa ń sọ àfáà nípa àmà lárúbá náà là ń sọ fún ẹ hatta adhasha jami'u bàbá hatta adhasha wọ́n fi wá kó jìnnìjìnnì jami'u ma'asirihi gbogbo àwọn àpapọ̀ akẹgbẹ́ àfáà àwọn tó ń bẹ nígbà náà bàbá Aláàjì Àgbà kó jìnnìjìnnì bá wọn. wa razaqa al-fasahata fil wa'zi wọ́n ní tó máa ń ṣe wáàsí bàbá dálá hàn wọ́n èsì kéwú pé wọ́n èsì kéwú ké wọ́n èsì kéwú wọ́. wal muhadara wọ́n bá tó wá lọ mahadara bàbá lọ mahadara káàkiri hatta máa gbọ́ àti mazari ni kọ́dà Russia bàbá lọ gbogbo ẹ̀ ká má lọ jẹ kálukú náà mà bàbá bá wọn sòdè lárúbáwá ń bẹ̀ tó dálá hàn bẹ̀ ṣé kàdá mọ̀ ni wọ́n kọ́ kalẹ̀. hatta a'jaza min qablihi wa at'aba min ba'dihi àwọn tó ṣáájú a'jaza min qablihi tó ti jáfa tó ti gbáyọ bàbá dá wọn lágara pé bóòlù àti fẹ́ lélẹ́yìí mọ́lẹ̀ níbi ìmọ̀ wọ́n àtàábà máa ń bá mímbà dì ẹni tí tó ń bọ̀ bàbá ti kọ́ lẹ́bà pé bóòlù àti fẹ́ bá eléyìí látara ṣe wọn ẹ̀wù. baqa fi dhalika al-maidan nahwu rab'u qarn min az-zaman. mo ti pẹ́ sí ìdá mẹ́rin ibi tí ẹ wá wo bàbá mi lágége mọ̀nsó. walam yunazi'uhu wahidan wala asnan fi jami'i biladi Yorùbá. wọ́n ní kò sí èèyàn kan àbẹ́yẹn méjì tó bá bàbá ṣe fanfa tó lè bá wọn kẹ́gbẹ́ kò sí àwọn òrí wọn méjì bàbá ọyọ kan bàbá kan náà ni nípa èdè Lárúbáwá yìí nípa èdè English yìí. fi jami'i biladi Yorùbá. gbogbo ilẹ̀ Yorùbá bàbá mi láyé jẹ ni wọ́n ń jẹ́ fún wa bẹ́ẹ̀ bàbá mi láyé jẹ àwọn ń jẹ́ fún wa bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá èyí ti sọ pé wọ́n jẹ́rìí Qamusu tí ń kà yìí téèyàn àpètìrà bàbá mi láyé jẹ yìí pé mùsákírà lásán ni àtàbáròdòdò ká gbà ń gbọ́ àfa. bal sara mathalan yahtazi. máa ń so. walam yabqa min ma'asirihi man lam yata'assar bihi aw lam yaktabis min asalibihi fi baladihi. ẹgbọ́n náà tóbi. bàbá mi láyé gẹ́gẹ́ yìí wáyé pé kò sí ẹnìkan tí ọmọ sẹ́kù nínú gbà tí ọ̀tọ̀ eré paṣọ Kamal. kò wá sí ẹnìkan tí ọmọ bẹ nínú gbà tí ọmọ mú nínú àzálìbì yìí
nínú uslubu tí bàbá ń lò níbi wáàsí ni níbi kákọ́ mọ́ kéwù ni níbi ká dálé kéwù lẹ̀ ni bàbá mi láyé gẹ́gẹ́ yóò pé kò sí ẹni ìhun nílẹ̀ yóò báyìí tí ọ̀kọ́ ṣe Kamal mọ́ bá dà láhàk fàwọ̀ dọ̀láàlì tó dòdó bá ti hàn báyìí ànà ló kù bàbá láyé gẹ́gẹ́ sọ bẹ́ẹ̀ hẹ́n kí ló wá fà níbi kọ́mùsùn làdàbíyà nítorí wá fà mẹ́rin pé àwọn awádìí pé kí ló fà sí àbámi láyé gẹ́gẹ́ sọrú àwọn nǹkan báyìí àwàdó kéé bàbá mi lágége náà rí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ ìtàn tó pa fún wọn òríjínà ni èyí táwọn náà mọ̀ òríjínà ni torí gbogbo òtàn yàrá mi ayé ń sọ wọn ò ń sàn fẹnu wọn sọ lórí wọn ń wádìí ni o òyí tó bá rí ibi tíra yìí pé wọn dákọ̀ ó kọ lé yín síbòmíì àwọn tó lọ lè kọ kíní òun fún wọn ni ò ṣe ìwádìí láti pé wọn ṣàlàyé fún wọn dáadáa àbí kí òun tẹ̀ ṣe mistake o gbogbo ẹ̀ bàbá wọn máa ń wádìí gbogbo ẹ̀ bàbá mi láyé jẹ́ wádìí ìtàn ni wọ́n sọ níjọ́ tó ń sọ̀rọ̀ nípa wọ́n ń sọ̀rọ̀ àfáàní mi wọ́n ní gbogbo ẹnu tákàdá ni mo ti ń kà á gbogbo ẹ̀kẹ́ ẹ̀sìn náà mo ní inú tákàdá ni mo ti ń rí ẹ̀wò inú tákàdá bìbánà yìí pé inú tíra làwọn ti ń ka omi àwọn sì ń ṣèwádìí ìtàn mi gbogbo òtítọ́ tí àbára ẹ̀jẹ̀ mọ̀ kì í ṣe pé wọ́n bí i mọ́ wọn o wọ́n wádìí nípa rẹ̀ ní olùpìtàn ló pìtàn fún wọn bàbá wa ṣiṣẹ́ tọ̀ ọ́ ó ṣe rí nu kí ló fà á àmọ́dá kí ló fà á tó a pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn yìí àti ìkálá ńlá yìí ọlọ́run ṣe fún Sheikh Kamaluddin tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa bàbá mi láì jẹ́ sọ yọ́nà pé ọyẹ́ tí ń já àfa àwa ayé ìjámọ̀ kankan gbà náà kọ́dà àfa Muhammad tó yòókọ́ yìí kè jámọ̀ kankan kè dín kankan kó tó wá yarí kó gbẹrí kó tó wá lọ sí sáríà àbí kálukú lóhun tó ló ń wá mímọ̀ lọ ọba láì jẹ́ sọ yọ́nà pé gbogbo àfa Muhammad yìí ti já àwọn ìjámọ̀ kankan nígbà táwọn ti ń jẹ́ àfa ìdí tá a fi ń pè é pé àfa àgbà ni òun là àfa àgbà kan kẹ́ẹ̀tì náà ń bẹ kẹ́ẹ̀tì náà ń bẹ kẹ́ẹ̀tì náà ń bẹ dáadáa àkọọ́lẹ̀ náà ní kẹ́ẹ̀tì ń bẹ kẹ́ẹ̀tì ọ̀parẹ́ àkọọ́lẹ̀ ọ̀parẹ́ pé àwọn àmì láyé ge mọ yìí sọ kí ló fà á àṣé gbogbo àwọn tí bàbá kọ́ àṣé bàbá lọ́wọ́ kọ́ dá ilé kéwù ní zọ́mí lẹ̀ ní bàbá igi ń jó ń yé wa mo wá wádìí mo wá wò ó torí pé a padà débi àwọn tí bàbá ńlá igi jó yọ ẹ pé àwọn tó jẹ́ àwọn fáwọ́jù tí bàbá kọ́ kéwù tó ń yanjú bàbá wa láyé àwọn àfa àlàyé Cairo wọ́n wá sọ pé. inna madrasatal arabiyyata fi Ilori bismil adabiyya. pẹ̀lú ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan wọ́n dájú o ìlú Ìlọrin yìí ilé ẹ̀kọ́ arábíkì tí ń ṣe lárúbáwá bismil adabiyya. táwọn pè ní símìl àdáyé ọkọ̀ àdàbíyá. hadhihi munsu sanati 40 takriban. wọ́n ló tún ju nǹkan bíi 40s tó ti dálẹ̀ lọ bíbáàkì láti bí 20 30 làwọn ilé kéwù yẹn ti wà tí àbá ti dálẹ̀ torí pé 1939 1937 àwọn kan jáde a máa sọ wọn àbáráyé náà ti sọ mí báyìí a máa sọ pẹ̀lú déètì àwọn kan jáde 1940 torí pé àwọn bàbá wa àgbà àwọn àfáà àgbà mufti kejì bàbá Sheikh Khidir Salahuddin bàbá alápọ̀ kagi wèé ṣe fọ́jú lè wú láà ṣe kàmẹ́lẹ̀ o à ń bọ̀ wá bẹ́ẹ̀ tábà ń dákọ̀ àwọn ọmọ kéwú a máa dákọ̀ àtọ́ jẹ́ fọ́jú lè wú láà wọn. wọ́n inna madrasatul arabiyya fi Ilorin bi ismil adabiyya. lam tasbiquha ayyu madrasati min madrasati arabi nizami fi alimi afrikiyya al-garbiyya. wọ́n ní kò sí ilé kéwú nizami kan tọgbà wájú ilé kéwù Zumratul Adabiyya an-Nizami ní gbogbo àfìríkíyà yìí àgẹ̀rẹ̀bíyà tó jẹ́ ibùyọ òòrùn yìí kò sí ilé kéwù tọgbà wájú ilé kéwù yìí Zumra kò sí. Allahumma illa madrasatil hukumiyyati bí Kánò wọ́n ní àyàfi iléèwé ìjọba tó wà ní Kánò. تتعلم فيها شريعة الإسلامية wọ́n kọ́ nípa òfin ẹ̀sìn àlàáfíà àti ìdájọ́ bá ṣe mọ ìdájọ́ ẹ̀sìn
والمدارسين العربية. àtàwọn mọ̀dásà àrọ̀bíyà. ولعلك تذكر بداية تلك المدرسة العربية سنة 1940 ميلادي بأكبر العلماء والفقهاء ذلك الوقت أنكروها. ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ dídá ilé kéwù yìí lẹ̀ láwọn àkókò ọdún tá a wí ìgbà àfọ ọmọ wa dúró yóò mọ kọ́ ọmọ ń kéwù ọmọ kéwù ọmọ wa jòkó lérí àga irú èwo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kórìíra sí kàbẹ́ nígbà yìí wọ́n wá ń lẹ̀ wọ́n lóko kọ́dà yèrèké wọ́n àfà àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tó ń nà nírèké ibi tó wọ́n ń gbé wá síká wọ́n ń lẹ̀ wọ́n lóko látara pé wọn ò ríru nìzọ́mí yìí wọn ò ríru lékéwu kíláàsì yìí rí ibo wá ní ibi tó fi ṣe lékéwu gbogbo lé bàbá tẹ̀rí yẹn bàbá mi pìtà torí ẹ̀ bàbá mi wà nínú àwọn tó fi dá ilé kéwu tó sọ pé wọ́n wà nínú àwọn táwọn náà kẹ́kọ̀ọ́ tọ́mọ jẹ́ fọ́jú ẹlẹ́ẹ̀kejì fẹ́lẹ̀ kẹta fáwọn tó jáde lékéwu sí Kamal fọ́tò rẹ̀ ń bẹ wàláhì ìgbà mẹ́rin fi fọ́tò rẹ̀ hàn báyìí wàláhì fọ́tò tó yá fọ́tò náà ń bẹ ìtúlẹ̀ fi hàn báyìí insha Allah kúrò láti rí ọlọ́run jẹ́rì kò ṣe tó jìnnà ń fi hàn báyìí pé ilé kéwù nìzọ́mí kọ́ ọmọ dúró kọ́ ló bọ́ọ̀dù dúdú kọ́ mú ẹ̀fún kọ́ fi kọ̀ọ̀kan wọ́n ní bàbá lọ́wọ́ kọ́ dálẹ̀. باعتبار أنها يدعة شيطانية. wọ́n ní ìtì ń ṣẹlẹ̀ ìṣesí yìí o àdáadáa lè sùn ní àìsùn ló kọ́ wọn lélẹ́yìí o. وحتى يتمنون لها العبادة والهلاك. wọ́n gbèrò pé kọ́ parẹ́ kí nǹkan ṣe wọ́n mẹ́wàá ṣẹlẹ̀ tí àwa lérí rẹ̀ látara wọn dá lékè òní zọ́ọ́mí lẹ̀ ìdẹ̀yìndẹ̀yìn ni wọ́n padà wá dá skul náà lẹ̀ á ṣàlàyé yìí o bàbá wa Mọ̀lánà Kamaluddin Habibullah al-Adabi bọ́n ṣe wá jẹ́ wọ́n ní baharun من بحور العلوم وهو الذي نقتديه اليوم في اللغة العربية. wọ́n ní kálukú wa ń kọ́ sí wọn níbi kíni níbi lughatul arabiyya. لأنه غرس أشجار تقدم الذي يجتنى اليوم كثير من الناس. kálukú jẹ́ ń bẹ́ẹ̀ kálukú mọ mímọ́ ń bẹ́ẹ̀ ẹ dé zumura nísì wàá rò bí bẹ́tì àti kìlọ̀ wà ní kàábà ló bọ̀ wà tí ọmọ rọ tì ọlọ́run o. فيها نهار غربية أفريقية عامة وفي نيجيريا. gbogbo èyí mo ti sọ gbogbo nàìjíríà gbogbo ìbílẹ̀ ibùyọ̀ oòrùn ọ̀sẹ̀ tí ò mọ̀ pé bàbá o ọlọ́run ṣàánú wọn látara pé kí ni ká dá ilé kéwu kọ́ọ̀kẹ́ ẹ lẹ́ nílẹ̀ Yorùbá àwọn ni ẹni àkọ́kọ́ o babaláyé jẹjọ yí wa bẹ́ẹ̀ ṣe yé kí ló wá fà á bàbá mi láyé jẹ wá ń jó yé wa yí pé. وله موهبة التبليغ في الوعظ حتى تظن بأنه مع النبي عليه الصلاة والسلام. mo ti padà sí ọ̀dọ̀ bàbá aláyé náà o aláyé àgbà bàbá wọn kàn bàbá pòdùsì wa kalẹ̀ pé gbogbo àfáàtì bá ń kọ tíra kàmọ́ tún tíra wọn nítorí àwa lógún pé káwọn kọ́ ọmọ kéwú yanjú káwa náà máa kọ ẹni bá wa kọ tíra ká gbá tíra rẹ̀ mú ká sì bá tu dáadáa ká ràn án lọ́wọ́ ká tu ń tọ́ kọ òun jáde ká tu tọ́ kọ òun jáde nítorí fẹ́ wélé yìí ẹ wo àfàtọ́ kọ orin dákun mo rí orin tẹ́ fi hàn mí àfàwọ̀ Taofik Aláàyá kọ́ ni àbí kí ló kọ àfà Muhyiddin. àfàwọ̀ Muhyiddin Taofik náà ni Aláàyá àbí gbẹgbẹ kíni. Abu Muhsin. Abu Muhsin Ọlọ́run mọ́sá bá jẹ́kẹ́mi àfa jẹ́kẹ́mi rẹ̀ gùn púpọ̀ jẹ́kẹ́mi etí mo fi ní bàbá ọ sọ̀rọ̀ bàbá ọkọ̀ ní bàbá pé. Man dha alladhi yukhriju al-aqwama min zulami. ká fi èyí round up ẹ̀ ká tún fi mú ẹ kejì ó ní talẹ́ni náà tọ́já sí wípé òun ní máa ń kó àwọn ènìyàn jáde ní máa ń mú èèyàn jáde àwọn ìjọ jáde kúrò nínú òkùnkùn. wa yurshidu an-nasa bil akhlaqi wal kutubi. tí ọmọ wa tọ́ àwọn ènìyàn sọ́nà tààràrà ọ̀nà eríire bàbá sọ pé ẹ dàrú bàbá ò wí fún wa rí láyé fọ́nkàlérí ẹlura ẹlùkulù ó ní bàbá lẹ ti ń tọ́yàn sọ́nà
níbi ìwà tó dáa téèyàn mọ̀ wù wal-kutubi àti ká ka tírà ká ka al-Qur'ani bàbá tí àwọn tó fi ń kọ́ yẹn nu. innal kamala aya akhayara ummatina. dáadáa yẹn tó pé látọ̀dọ̀ Ọlọ́run ọba wa mo pé ìwé ní ẹ̀sà nínú ẹ̀yìn èèyàn mi. kana aliman haliman. bàbá jẹ́ onímọ̀ tó yanjú wọ́n jẹ́ onífaradà tó yanjú mọ̀ nsọ́ àfà. ajabul ajab. èèmọ̀ nínú èèmọ̀ ni bàbá jẹ́jẹ́ sọ fún yín èmi tẹ̀ rí gbogbo ayé mo ti lọ rìwáyà ọlọ́sẹ̀ kan rí o ẹ̀yin ọmọ kéwì sọ fún òdodo ni kí ló fà ń jọ náà ẹ̀gbọ́n bàbá mi àwọn ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ sí ẹ̀ nínú ayé ló ṣẹlẹ̀ sí mi tó lágbára gan wọn la tí nǹkan kan bá yé mọ́ mo rí àṣàsí láti ọ̀dọ̀ àwọn tó súnmọ́ mi kéèkì má mọ̀ kankan mọ́ ọlọ́mọ àṣàlékù kẹ́ fún àfáà mi Sheikh Suleiman àkó Allahumma ra'amuhu wa'afu anhu wàhálà ìwà dé ìmọ̀ kankan mọ́ ẹ̀gbọ́n bàbá mi lóbìnrin ọ̀nà ìgbà tí láwọ́ yá wá sí báyẹ̀ ẹ̀fẹ́ kẹjọ́ ọmọ lọ lè kọ́sẹ́ wọ́n wá mú mi lọ lè kọ́rì wáyà ní ọ̀nà takudi mọ́ mẹ́ ìgbà tó yá nǹkan lọ mo lóbi jọ́ àrùn mẹ́yìn lọ́mọ́ èmi wà rè wáyà inú tànú mo kọ́rì wáyà ọ̀sẹ̀ kan rí káwọn fọ̀rọ̀ yá wọn náà lọ bí sẹ́mọ́ ni kí ló sì fà á mo wá délé ní nǹkan bí ijó Àlàmísì mọ́júmọ́ jímọ̀ ọlọ́run rí èmi ń sọ̀tọ̀ yìí dáadáa mo wá rí murabbil akbar Sheikh Kamaluddin Habibullah al-Adabi mo rí wọn mo ní wọn dúró ní ẹnu ọ̀nà lè kéwú báyìí wọ́n wọ white àwọn ọmọ kéwú kálukú sáré wọlé mo wá rà bá lọ kan bàbá wa dúró àbá ní bàbá wa fa ibo ló ti wá lọ láti yọ yìí wọ́n ti rìn tí rẹ lókè lọ bá àwọn yòókù rẹ jọ bàbá tètè máa gòkè èmi nìkan ló kù tí mo wọ èyí ń wòkè àbá wá wò mí tí mo fi wọnú kíláàsì àbá mi rí báyìí wọ́n ń síjú padà mo sì tají nù mo wá jí ní nǹkan bíi aago kan ọkọjá 40 ìṣẹ́jú lóru bàbá ni mo rí aṣọ mi ń jọ náà aṣọ ó ti dọ̀tí mo wá lọ lè wá ọṣẹ kóńtà oní epo mo bá fi ń fọ aṣọ mi lóru omi àmù torí a ní àmù ní agbe lọ́dọ̀ wa àmù bíi mẹ́rin láì mi omi àmù yẹn ni mo wá bù mo wá fi ń fọ aṣọ yẹn lóru mo wá ń fọ aṣọ lè kéwì mo wá ń fọ àti fìlà mo ní bàbá ni mo rí iye tí mo wá rí mo bí àbá tó ń bẹ ní ẹgbẹ́ mi mo fọ aṣọ yìí mo wá yan kègbẹ́ tẹ́gẹ́ láàárọ̀ tí mo fi wọ lọ lè kéwì èyí dé ilé kéwì yọ́kejì mo bá ṣe kàbẹ́ lẹ́nu géètì táfi lẹ́nu ọ̀nà táfi wọlé kéwì kèsì géètì lè kéwì wá ń gbà náà lẹ́nu ọ̀nà mo bá ṣe kàbẹ́ níbẹ̀ láàárọ̀ èyí tó ń wí fún mi lójú ogun èyí máa ń sunkún tí ì sọ fún yìí mo wá kí wọn ibo ni wọn lọ ok nítorí sẹ́yìn pé àwọn èèyàn tí ìwà dé ilé kéwì dáadáa nígbà tí mo jí mo rí bàbá ilé kéwú mo sì rí àwọn bàbá wa àwọn ṣe bàbá wa Alhaji Abdul Wahab mo rí wọn jọ yìí tọdún pẹ̀lú bàbá mo rí àwọn bàbá wa ṣe ọ̀rọ̀ ẹ̀rọ ìfìlìbísà kìí ṣe lójú oorun mo ti ráwọn o nígbà tí mo jí wọn ni bàbá rẹ ń kọ́ bàbá kí wọn afọlá ọlọ́run kárakálu baríkà rẹ barakallahu fik bó ni wáìtì náà ni wọ́n wọ̀ mo ṣe rí wọn lójú oorun náà mo ti rí wọn lójú ayé àsìgbà náà ẹ̀rọ bí wọ́n gún mi ní abẹ́ ẹni kọ̀ wá sí ní gbogbo tí ń jẹ́ kéwú ní fi wọ́n wò bí kíní bí ọba ṣe gbà láfún àfi ká mọ kíní yìí padà àlùbáríkà bàbá àti kàrámà wọn ọlọ́run wá ṣe ní rọrùn pẹ̀lú àlùbáríkà wọn ẹ̀yàn máa ń gbé kọ̀fẹ́ sí tíra tá à ní tú pẹ̀lú àlùbáríkà wọn inú àwọn tá a rí bẹ́ẹ̀ ni tó bá rí bẹ́ẹ̀ لا تنسى أصلك يا فتى كلمة إلى تنتسب ولعنه يغنم لا للهادي والمبتدئ شيخ اللبيب العلمي أصل الأصول
الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين.